ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kìíní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. jẹ́ kán mọ̀ jẹ́rù bà wọ́n dáyàfò wọ́n kó gìrìgìrì bò wọ́n
Yáì ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òní níbi tẹ́ tí ọmọlúkà yín rèé tí ó pé méjì ọlọ́run ọba ní jẹ́mi ni ṣùgbọ́n ọmọlúkà tẹ́ fẹ́ràn tẹ́ ẹ̀ ń dúró tì í gbogbo ìgbà òun náà rèé o mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé èmi ọmọ òkúròkúrò lógun sá ọmọ tìpa kèrèkèrè lọ́ọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ ojúlógun kàjúbà kàkejì àwọn ọmọ arógun máa sá ọmọ arógun máa ṣojú o ọmọ olókè méje takọtabo ọmọ ọlọ́kà àfòkúta rigidi bógun jà ọmọ lúkà ṣe méjì o gbogbo àkókò ṣe mẹ́ta o ìmọ̀ náà sẹ́ni náà ká ọ̀gá rìbọn méje o wọ́n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá máa tún kíra mi títí máa tún dé ọ̀dọ̀ ìyá mi pé mi ọmọ ògìdán ògún mọ́ gàrà ayaranjẹ bí olóko kì í ṣe tẹnu táwa bá mélò tá a ṣe bẹ́ẹ̀ ni pé àgbọ̀n kankan kan mélò ni yíyọ gínígíní ọlọ́gìnní tó jókòó ẹnu ní sáà fún ẹjá bí ẹlẹ́jọ́ ẹkúlé lẹ́ẹ̀kan sí ẹ̀yin tèmi a fẹ́ sọ̀rọ̀ yes kí n dẹ̀ tó wọnú kúnkúndùn tí mo fẹ́ sọ lọ ẹ jẹ́ sáré deliver message fún yín ọmọdé yẹn mọ́ rán mi níṣẹ́ sí yín o pẹ̀lú bàbá Akintoye bàbá wa Professor Banji Akintoye àtolóyè Sunday Igboho ṣá wọ́n rán mi níṣẹ́ kékeré kan sí yín mò ń bọ̀ wá jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ọ̀bọ̀ mo fẹ́ kọ́kọ́ hint yín ni kí n jẹ́ fún yín ní tíntínní náà tòró ti ní nǹkan mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí mi ì dẹ̀ fẹ́ yà kúrò ńbẹ̀ ọmọdé yẹn mọ́ ní kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bàbá Professor Banji Akintoye wọ́n ní kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá iṣẹ́ kan làwọn méjèèjì wá dẹ̀ fi rán mi ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì sì ti sọ̀rọ̀ bàbá ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé bó ti wù kó rí bó bá kù sánmọ̀ kan lójú ọ̀run ó ní kí n sọ fún yín pé Yorùbá nation máa dúró ó ní bó bá kù sánmọ̀ kan kó kúràwọ̀ kan ó ní orílẹ̀-èdè Yorùbá máa dá dúró ó ní kẹ́ ẹ má bọ́kàn jẹ́ ó ní kẹ́ ẹ má bara jẹ́ ó ní kẹ́ ẹ gbàgbọ́ ó lẹ́ni tégún bá ń lé ó ní kó rọ́jú torí bó ṣe ń rárá ayé bẹ́ẹ̀ ló rárá ọ̀run bàbá ló ní kí n sọ bẹ́ẹ̀ fún yín pé ẹ dúró gbóngbóng ẹ má fòyà ẹ má ṣojo Yorùbá orílẹ̀-èdè tiwa ó ní kí n sọ fún yín pé tíntínní ló kù tá a máa dá dúró kì í ṣe dídá dúró ẹlẹ́nu lásán tá a kàn sọ pé a máa ti gbòmìnira kì í ṣe irú ẹ̀ á dá dúró gbogbo àgbáyé àmọ̀ pa dúró á lówó tiwa tá a sì máa ná kò ní sí ọlọ́pàá Nàìjíríà lórílẹ̀-èdè wa mọ́ kò ní sí sójà Nàìjíríà lórílẹ̀-èdè wa mọ́ gbogbo ọmọ wa tó jẹ́ sójà tó wà Nàìjíríà wọ́n á yí aṣọ wọn padà wọ́n á di sójà ilẹ̀ Yorùbá gbogbo àwọn ọmọ wa tó wà lọ́lọ́pàá Nàìjíríà wọ́n á yí aṣọ wọn padà wọ́n á máa lo aṣọ ọlọ́pàá tilẹ̀ Yorùbá wọ́n á máa àwọn tó ní owó náírà wọ́n á yí padà á di owó tiwa tá a fẹ́ máa ná rúbà wọ́n ní ká sọ fún yín kì í ṣe wípé a gba orílẹ̀-èdè wa lẹ́nu lásán wọ́n ní sọ fún pé iṣẹ́ ń lọ ìgbésẹ̀ ń tẹ̀síwájú ẹ má bọkàn jẹ́ wọ́n ní kí n tẹ́ ní láti ṣe ni pé ẹ rọra máa tẹ̀ kó máa lọ jẹ́ kó máa lọ jẹ́ kó máa ṣe kí ni kó rọra máa lọ kẹ́ má dẹ̀ dákẹ́ àdúrà wọ́n tẹ̀ mọ́ mi létí dáadáa wọ́n ní àdúrà ó ṣe kó ṣe pàtàkì ẹ gba àdúrà gbogbo àwọn ọ̀tá gbogbo àwọn tó sọ pé àní rọ́nà lọ gbogbo àwọn tó sọ pé kò síbi tá a máa yà sí kọ́lọ́n kó ṣe kí ni kó dojú wọn dé kó kọjú wọn sínú ìkòkò gbígbóná kọ́lọ́n kó fojú wọn kó kìbọ inú ìkòkò gbígbóná àìrójú àìráyè kó bá wọn nílé lóko níbikíbi tán bá wà àdúrà olódodo ó ń ṣiṣẹ́ agbára ẹ má dákẹ́ àdúrà sì ń gbà mo gbàgbọ́ àfẹni tó bá fi iyèméjì tàbí àwọn oní àgàbàgebè àwọn ló lè gbàdúrà kan mọ́ re sí àdúrà ń gbà bàbá ní kẹ́ ẹ gbà á iṣẹ́ bàbá ni mo jẹ́ fún yẹn bàbá wa Professor Banji Akintoye mo wá fẹ́ kọjá sórí iṣẹ́ tó lóye ọmọdé yẹn mọ́rán wa olóye ní kí n kí yín ó ní bó bá kù tíntínní kọ́mọ olóore jì sí kòtò onímọ̀nàmọ́ná ojú ọ̀run ó láṣiṣẹ́ mọ́lẹ̀ ó ní kí n sọ fún gbogbo yín pátápátá yìí pé ẹ má bọkàn jẹ́ o Yorùbá nation máa dúró o ó wá sọ ọ̀rọ̀ kan wípé kí n sọ fún gbogbo yín ó ní ẹ má jà Ọmọlúkà
ẹ má bára yín jà kódà àwọn tí wọ́n lọ ẹ má bá wọn jà nǹkan náà làwọn àjọ ń lé ó ní sọ fún yín pé ẹ má jà ẹ má bára yín jà mọ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ Olóyè ní bẹ̀ yín pé ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀ ó ní ìgbà ó ní àgbájọwọ́ Olóhùn la fi ń sọ̀yà ó lájìnjì ọwọ́ kan ò gbẹ́rù dórí ó ní bí ọká bá ń wọ́ lọ níwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí sèbé tó tẹ̀lé òjò lábàbà wọn ń wọ́ rúru bọ̀ lẹ́yìn ó ní kò sọ́dẹ tó jẹ́ gbéná wojú wọn àìrìnpọ̀ ìní dọmọ ejò yá ó ní kẹ́ ẹ dákun ó ní kẹ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan kí n tá a fẹ́ gbà kó lè tètè tó wa lọ́wọ́ toró ti tó wa lọ́wọ́ tán Yorùbá ò kì í ṣalágàbàgebè Yorùbá lè burú a lè ṣe ṣùgbọ́n Yorùbá yìí ṣalágàbàgebè a ní pọ́n jẹ̀bẹ̀ lákìsà fún yín Olóyè ní sọ fún yín pé òun ò ní wá pa irọ́ fún yín bó bá ṣe rí ló ṣe máa rí ńjọ́ tá a bá máa sọ pé orílẹ̀-èdè wa ti ṣetán o gbogbo yín pátá lẹ máa rí pẹ̀lú ojú yín pé ó ti ṣetán lóòótọ́ àní parọ́ fún yín pàtí gborílẹ̀-èdè kọ́lọ́pàá Nàìjíríà dẹ̀ máa arrest wa kí DSS Nàìjíríà dẹ̀ máa arrest wa kí sọ́jà Nàìjíríà máa yìnbọn sí wa kò ní ṣeé ṣe táwa bá ti declare orílẹ̀-èdè wa gbogbo Nàìjíríà army wọ́n kúrò lẹ́ẹ̀wá ní so Olóyè ní ká sọ bẹ́ẹ̀ fún yín ẹ má bára yín jà ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀ ẹ ṣera yín ní òṣùṣù ọwọ̀ gbogbo àwọn tí inú ń bí wọn ni ẹ fọwọ́ wọnú ẹ má bínú mọ́ ẹ calm torí pé kí ni nǹkan tó bá dàrú náà ló máa ń tò àbọ̀rọ̀ là ń sọ mọ́ nílò àbí adénú rẹ yóò do díndín ní èyí tí mo sọ yẹn ẹ jẹ́ kó yé yín kí wá kúrò lórí ẹ jẹ́ kí fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bọ́dà mi kan akíkanjú ni olóríire ọmọ Yorùbá ni ẹkùn kágìrì gbéra ẹ̀ níjà a rí i lọ́kùnrin kò jọni lójú a rí i lọ́kùnrin kò jọni lójú ọkùnrin kan bí ẹgbẹ̀rún èèyàn small body big engine ẹ gbọ́ small body big engine brother mi àdúrà lèmi fẹ́ gbà fún yín bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ ẹ máa náwó sí ẹ sì máa ọwọ́ yóò máa tó ẹ wá ní jábọ́ ẹ ní rẹ̀yìn ọlá àwọn tí wọ́n tọ́lá nínú tẹ́ ẹ ṣe nínú Yorùbá nation ẹ ní jábọ́ Tòkunbọ̀ Ṣóǹdé tí gbogbo èèyàn pè ní Sami Japan ẹ ní jábọ́ ẹ ní pòfo ó ti tàn ó ní tán láéláé ó ti gòkè ó ní jábọ́ láéláé lọ́lá àwọn tó jẹ nínú oúnjẹ yín àtàwọn tí ò tiẹ̀ mọ̀ yín rí kẹkàn déédéé ránṣẹ́ sí tẹ dánú wọn dùn títí lọ́jọ́ alẹ́ wọn Sami Japan ìṣẹ̀dá wọn a máa tì ẹ́ lẹ́yìn a máa gbé ẹ ga a máa gbé ẹ sókè wà á máa lù á máa dún wà á máa pè á máa jẹ́ wà á máa sá á máa dún á máa dáhùn ò ní ṣàṣetì ìṣẹ̀dá gbogbo ọmọ Yorùbá á tì ẹ́ lẹ́yìn olóore ọmọ Yorùbá ni ẹ́ mi ní sọ ju bẹ́ẹ̀ lọ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o àṣẹ́gun gbogbo ọmọ Yorùbá ló gbàdúrà fún ẹ iṣẹ́ tí wọ́n ṣe nínú ìrìn àjò Yorùbá nation o kì í ṣe ẹni àrífín fẹ́ anybody o kì í ṣe ẹni yẹpẹrẹ fẹ́ anybody o kì í ṣe èèyàn rédèrèdè o ń ṣe ẹni tẹ́nìkan fi ń wọ́lẹ̀ níwájú èmi gan ẹnikẹ́ni ò lè fi ẹ́ wọ́lẹ̀ torí mo mọ ipa tó kó Sami Japan èèyàn ni ẹ jẹ́ fi bẹ̀rẹ̀ kí wàá kọjá sórí ìdí tí mo ṣe wá gidi lénìí ẹkúlé lẹ́ẹ̀kan sí làkàrà lé ẹ̀rì wàhálà kérò ọ̀nà torí ọ̀bẹ ní ibẹ̀ sùn àtẹlẹsẹ̀ abẹ̀nà mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹja kan lu agbami ètò Yorùbá bò níbi ò bá nídìí obìnrin ìjẹkùmọ́lú ìdí tí mo ṣe jáde tẹ́ bá wo tọ́pìkì mi mo sọ àwọn Fúlàní ń wọ ilẹ̀ Yorùbá massively ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe mo máa ń sọ fún yín pé wọ́n ń wọlé now ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin governors ẹ̀yin lèmi fẹ́ bá sọ̀rọ̀ tí mo dẹ̀ máa fún àwọn èèyàn wa náà láyè káwọn náà dá sí ṣé mo pé mo sọ̀rọ̀ fún yín lórí tax reform
mo sọ̀rọ̀ fún yín pé ìran Yorùbá ń jẹ ìyà. Mo sọ fún yín pé ìrẹ́jẹ tí wọ́n fi ń rẹ́ ọmọ Yorùbá jẹ pé ó pọ̀ lápọ̀jù, but majority yín understand torí n tó yé yín ojú bẹ́ẹ̀ ti máa mu ìgò bíà kan, kẹ́ ẹ rí ògidìgà, kẹ́ ẹ dájẹ, kẹ́ ẹ rí apẹtẹsí, kẹ́ ẹ mú, kẹ́ ẹ rí bó lágbára tàbí nà kanlẹ̀ tàbí tẹ̀ kanlẹ̀, ìyẹn nìkan lẹ́mọ̀, kò sí tẹ́ mọ̀ jù yẹn lọ. But wọ́n tó bá jọ́ lọ́pọ̀lọpọ̀, ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, kí ló dé tẹ́ ẹ̀ pín program yìí? Ẹ bá mi pín, ojú òní tì yín. Adékúnlé Ramon, God bless you, ẹ bá mi share. Ìwọ tó bá jẹ́ ọlọ́pọlọ pípé tọpọlọ ẹ̀ ń ṣiṣẹ́, wà á understand ìdí táwa fi ń tẹnu mọ́ pé ẹ̀tọ́ Yorùbá ni pé kó jáde kúrò ní Nàìjíríà. Wọ́n ń pín owó l'Àbújá. Àwọn Haúsá sọ fún yín, wọ́n làwọn pọ̀ jù. So therefore ẹni títí ibi tí èrò bá pọ̀ sí jù ni kó gba owó jù. Ṣùgbọ́n ibi tó bá powó wọlé jù ni kó gbà less. Mi ní tàn yín fún ìwọ tó wò mí for the first time. Tó ń bá sọ̀rọ̀ population census, wọ́n á sọ fún yín pé àwọn làwọn pọ̀ jù yín lọ. Táwa fúnra wa mọ̀ pé ògbóǹtarìgì irọ́ ló wà nídìí ẹ̀. Ṣé lórí dẹ́sà tí wọ́n rẹpẹtẹ yẹn, òun ni wọ́n ti pọ̀ jù wá lọ. Wọ́n á ṣe census, wọ́n á sọ fún yín wípé Kánò pọ̀ ju Èkó lọ. Wọ́n á ṣe census, wọ́n á sọ fún yín wípé Kẹ́bì pé ó pọ̀ ju Ìbàdàn, ó pọ̀ ju Ọ̀yọ́ state. Census tí wọ́n ti ṣe, wọ́n ṣe ní ọdún kan. Inú bí àwọn èèyàn wọn wọ́gi lé census yẹn pé kò ní jọ. I think that was 1963 census. Wọ́n ní kò ní jọ. Because it is obvious that èrú òjòrò okun inú nǹkan tí wọ́n ṣe yìí. The same thing wọ́n reply ní 2006 nígbà tí wọ́n ṣe census last láyé Ọbásanjọ́. Wọ́n ṣe census, wọ́n sọ wípé Kánò pọ̀ ju Èkó lọ, níbi tó jẹ́ wípé ní ojoojúmọ́ ayé ni wọ́n ń kóra wọn ní kẹ̀tíkẹ̀tí, tí wọ́n ń wọ ilẹ̀ Yorùbá, tí wọ́n ń wọ Èkó, tí wọ́n ń wọ Ìbàdàn, tí wọ́n ń wọ Abẹ́òkúta, tí wọ́n ń wọ Òṣogbo, tí wọ́n ń wọ Adó, tí wọ́n ń wọ Àkúrẹ́ lójoojúmọ́ ayé. Tá a bá sì wí sọ́tún, tá a bá sọ sósì, wọ́n láwọn pọ̀ jù yín lọ. Ọ̀pọ̀ ń pé wọ́n sọ pé àwọn pọ̀ jù yín lọ. Ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ̀ wò mí, ẹ bá mi pín ètò yìí. Wọ́n ń gba owó tó pọ̀ ju ti yín lọ. Kẹ́ bá wo bí tírẹ́jẹ yẹn pọ̀ sí, tí ò dẹ̀ lè ṣe é túnṣe. Torí kan tó ti wọ́ láti bẹ̀rẹ̀ ni mò ń sọ, mò ń tún sọ. Tinubu ò lè rí tó, kì í ṣe pé solution ẹ̀ ní kó ní kálukú ṣe tiẹ̀. Láìsí bẹ́ẹ̀, àtàrà wa jẹ ni, tàbí ká da ojú ẹ̀rú ká fún pọ̀. Ẹni bá ṣe é gbébọn lé lórí kan gbébọn lé lórí. Bójá àwọn lórí pa lára wa kan pa. Ọ̀sá kan ní pè mí ni. Àwa náà ká pa wọ́n dáadáa, kò sí tó burú mbẹ̀. Oníkálukú agbélé ẹ̀, seniority àwa, wàá mọ̀ pé lágbájá ju ẹ, látàmẹ̀dú ju ẹ. Bí ní bá kiri kan máa ń tẹ̀ fún kan ni. Wọ́n claim pé àwọn pọ̀ jù wá, torí a mọ̀ pé àwa pọ̀ jù wọ́n lọ. Ṣùgbọ́n wọ́n fi census, wọ́n fi ń tàn wá. Ẹ rí i pé tó bá ti fẹ́ ṣe census yẹn, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní manipulate ẹ̀ lóríṣiríṣi. Èèyàn kan ṣoṣo wọ́n á kà lẹ́ẹ̀márùn-ún. Èèyàn kan wọ́n á kà lẹ́ẹ̀márùn-ún, ẹ̀mẹ́wàá. Mo ti rí ẹni tó sọ fún mi lára àwọn mọ́là yẹn, tó sọ fún mi pé ibi tóun ti ṣe census nígbà tán ṣe ti 2006, ó lẹ́ẹ̀mẹ́wàá ni wọ́n ka òun. Ó sọ fún mi tí òun ṣe kó fi pàtàn. Ẹ̀mẹ́wàá. Ó bá ti dé bí anáwọ́ síta wọ́n á kà á. A tún lọ bí wọ́n á tún kà á. A tún lọ sọ wọ́n á tún kà á. Ṣé bẹ́ẹ̀ rí fídíò ẹ̀? Wọ́n ní kán forúkọ sílẹ̀ láti dìbò. Níbí wọ́n ní tó bá pé 18 years ó lè dìbò. Ọmọ ọdún 9 forúkọ ọlẹ̀ lọ́dọ̀ tiwọn, ó dẹ̀ ń gba káàdì ìdìbò. Tá a bá dẹ̀ máa wí, wọ́n náà ríbo 2 million níbì kan, wọ́n ríbo 3 million ní state kan, níbi tó ọmọ ọdún 9, 9 years, 10 years, níbi tó ti ń tẹ ìbò. Níbí dẹ̀ rèé, tá a bá rọ ọmọ tó jẹ́ pé station ló sì tiẹ̀ o. Irú ọmọ tó ń pè ní Skelebe nílé ní ọ̀dọ̀ Oríyọmí Hamzat, bọ̀bọ̀ yẹn tẹ́ bá wo orí ilé díẹ̀ á ti wọ 20 something years old. Tí ò bá ti ní wọ 25 kékeré lákù. Irú ọmọ yẹn kó wá lọ bí tán ti fẹ́ dìbò, wọ́n á lé dànù. Ọmọ Yorùbá wọ́n á ní lọ́jọ́ kó ọmọ kékeré ni ò tí ì lè dìbò. Ní tí wọ́n sọ fún nìyẹn. Station ló dẹ̀ sí tiẹ̀ o. Ẹni tó ti yẹ kó gbéyàwó at least mọ́gàjí Skelebe kéré tá ti ní tó yàwó bíi 3 sínú ilé. So wọ́n lé, that is Yoruba for you. Tó bá rẹ
ẹlòmí àwọn ló wú ni ó tún tóbi o ìyẹn tún tóbi Yorùbá níṣe ló wú kò tí ì tó dìbò wọn á lè dànù lọ́dọ̀ tí wọn ọmọ ọdún 9 wọn wá rẹ́gísítà ẹ̀ á dìbò tó bá dẹ̀ máa wí wọn láwọn dìbò jù wá lọ àwa la àfẹ́ gbogbo wọn yẹn àwa là ń fò tó ń gbénú Nàìjíríà wọn manipulate sẹ́ńsọ̀ yẹn débi wípé wọn á ṣe wọn á parọ́ fún wa wọn làwọn pọ̀ jù wá wọn dẹ̀ ń gba owó jù wá lọ àwa la dẹ̀ ń pa owó wọlé ngbà ẹ bá pa 80% wọlé at the end of the day tẹ́ ẹ gba 30% lọlé àwọn tó gba 10% tó pa 10% wọlé táwọn ń gba 60-70% lọ irú ìrẹ́jẹ wo ló tó yẹn bí ìgbà tó jẹ́ ìyẹn ò tí ì tó rárá èyí tó wá jẹ́ nǹkan tó tún wá bani lọ́kàn jẹ́ ni wípé ìtorí pé wọ́n sọ pé wọ́n pọ̀ náà ṣe fún wọn lówó yẹn o torí pé wọ́n sọ pé wọ́n pọ̀ dáadáa náà ṣe ń gbé almost 60-70% lára owó táwa pa náà ṣe ń gbélé wọn lọ́wọ́ pé kán gbà kan máa ná wọ́n á tún fi ojoojúmọ́ according to the research tí mo ṣe ẹ listen kẹ́ gbọ́ mi sí from the north ní year 2020 ọdún tí wàhálà corona ṣẹlẹ̀ àwọn tí wọ́n wọ ilẹ̀ Yorùbá wá gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá approximately 650,000 migrants ni wọ́n wá láti north àti north plus ilẹ̀ Igbo ni wọ́n wọlé Yorùbá wá the same thing táwọn yẹn ṣe náà làwọn ọmọ Igbo ń ṣe o kì í ṣe pé àwọn nìkan ló ń ṣe 650,000 ní year 2020 research làwa ṣe níbẹ̀ ó láwọn tá a lọ bá mi ò lè máa dárúkọ torí ẹni ẹlẹ́ni mi ò lè gbéṣẹ́ sí wàhálà I can't put him at put his work or his job at stake oore ló ṣe fún mi tó fi fún mi láwọn analysis yẹn year 2020 nígbà tí wàhálà corona ṣẹlẹ̀ pẹ̀lú bí wàhálà yẹn ṣe tó wọ́n fi mọ́tò Dangote wọ́n fi kó wọn wọlé about 650 ni wọ́n migrate tí wọ́n wọlé Yorùbá mi sọ pé 650 person o 650,000 of them wọ́n bá dẹ̀ máa sọ̀rọ̀ fún yín wọn láwọn pọ̀ jù yín lọ wọ́n gbowó owó tí wọ́n gbà àwọn wo ni wọ́n ná fún tí àwọn ọmọ wọn lóríṣiríṣi àwọn àlùmọ́jìrì àwọn tí ò ní value àwọn tí ò sí tí wọ́n wúlò fún wọ́n á dẹ̀ migrate wọ́n wọlé Yorùbá wá bá yín owó tó yẹ kẹ́yìn ná fún àwọn ọmọ yín sí ìlú àwọn tó bá yín jẹ àǹfààní yẹn wọ́n wọlé Yorùbá nígbà tó máa di 2021 it is on records that about 890 yes 890,000 ni wọ́n migrate tí wọ́n wọlé Yorùbá on daily basis Olóye tó wọlé ẹ tẹ́ bá fẹ́ já irọ́ Ọmọlúkà tẹ́ fẹ́ já ẹ lọ kẹkàn jókòó ẹ jókòó sójú títì níbi tí àwọn main road tó wà ẹ lọ wo bí àwọn èèyàn ṣe ń wọ ilẹ̀ Yorùbá wá bọ́n ṣe migrate tán wọlé ẹlòmíì ò lébi kò lára á kàn gbéra ẹ̀ sínú mọ́tò á wọ Èkó á sọ abẹ́ bíríìjì títí at the end of the day àtàrí àforí mùmùmùmù àríbíjáwọ̀ àwọ̀ Abẹ́òkúta àwọ̀ bí àwọ̀ tọ̀hún 890,000 people migrated to Yoruba land in the year 2021 ìgbà yẹn làwa ti ń pariwo kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wàhálà ń bọ̀ Yorùbá fẹ́ dúró ìgbà yẹn àti bẹ̀rẹ̀ sí ní pariwo as far back as 2020 but kò tí ì lágbára dáadáa nígbà tó di 2021 ó lé òun ló jẹ́ kó if not wọ́n bá lé ní 1 million tí ìbá wọ Yorùbá ní year 2021 àwọn dẹ̀ sọ fún ipá àwọn pọ̀ jù yín o mò ń challenge yín ni ọmọ Yorùbá mélòó ló gbéra tó lọ ń gbé north láàrin ọdún 2020 sí ọdún 2021 ẹ calculate ẹ bá máa wò mo lè bet ẹ pẹ̀lú yín ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n lè má tó 1,000 tákàn déédéé gbéra tá ló fẹ́ lọ máa gbé north I don't even think it is possible kò ṣeé ṣe torí bẹ́ẹ̀ ò ṣeé gbé mọ́ àwọn ọmọ Yorùbá tó ti lọ tipẹ́tipẹ́ àwọn ló takú tí wọ́n wà lọ́hùn tí wọ́n ò lè wálé àwọn ló wà ń bẹ̀ but ní àsìkò tá a wà yìí lásìkò wàhálà yìí tán pààyàn ní àwọn káwọn ọmọ Yorùbá kan dẹ̀ gbéra ní nọ́ọ̀tì lòun fẹ́ lọ máa gbé mi ò lérò ipò ṣe é ṣiṣá kó wà you can testify to it ẹ̀yin tẹ́ ń wò mí Táíwò Kíkẹ́ Fásánmi God will bless you please help me share this program God will bless you ẹ pín imagine year 2021 890 as if that is not enough
nígbà tó máa di year 2022 gbogbo àsìkò yìí àwa ti jáde àti bẹ̀rẹ̀ sí ní pariwo pé àwọn pípò yìí ń wọlé, ẹ jẹ́ gbé ìgbésẹ̀ ẹ̀yin èèyàn wa. Gbogbo wọn ní kálukú pẹnu mọ́. Bàbá wa Tinubu ó rí gbogbo òtítọ́ yẹn, ó pẹnu mọ́ torí pé dáàdi wa fẹ́ ṣe president kò sọ̀rọ̀, ó ṣojú ẹ̀ ó fojú ẹ̀ rí. Nígbà tó di 2022, it is on record that about 1.6 million people migrated to Yoruba land. Every one á tò wọ́n sínú mọ́tò Dangote, wọ́n á tò wọ́n sínú trailer, wọ́n á tò wọ́n mọ́ tòmátò, wọ́n á tò wọ́n mọ́ ewúrẹ́, wọ́n wà nínú J5. Àwọn mọ́tò J5 ńláńlá, wọ́n á tò wọ́n dà sínú ẹ̀, wọ́n á kó wọn wá. Wọ́n bá ti ń dé ìlú kankan náà ń já wọn bọ́. Wọ́n á máa já wọn díẹ̀. Ojoojúmọ́ ayé náà dẹ̀ wọlé tí ò ń ṣe mọ́tò kan. About 1.6 ìyẹn ti ẹ̀ worst. 1.6. Ó wà níbí. Ni wọ́n rọ́ wọlé ní year 2022. Imagine what that kind of insult. Ẹ ń gbowó jù wá. Owó tẹ́ ń gbà ẹ nítorí pé ẹ pọ̀. Àwọn èèyàn yín tẹ́ ẹ̀ mójútó wọ́n tẹ́ ẹ̀ mójoojúmọ́ wọ́n ń rọ́ wọ ilẹ̀ Yorùbá. Àtàwọn tó jẹ́ pé tán bá ti ń rù wọ́n bọ̀ inú igbó náà lọ ń dà wọ́n sí. Àtàwọn tó jẹ́ pé ẹsẹ̀ wọn náà fi rìn wọ inú igbó òun wọn láwọn dá ẹran. Àtàwọn tí mọ́tò gbé wá lóríṣiríṣi ọ̀nà wọ́n dẹ̀ ń wọ ilẹ̀ Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Kò dẹ̀ sí gbogbo àwọn tó ń wọlé Yorùbá yìí tí gbogbo wa ò mọ̀. They don't mean good to Yoruba people. They are only here because they believe pé ilẹ̀ Yorùbá bàbá ńlá bàbá àwọn ti sọ ipá wọn ló ní. Bàbá àwọn Ottoman Dan Fodio ó ti sọ fún wọn pé àwọn ló nílẹ̀. For that reason, àwọn fẹ́ sa gbogbo ipá wọn. Wọ́n fẹ́ sa gbogbo ipá yẹn láti rí pé àwọn gba ilẹ̀ Yorùbá yẹn by fire by force. Nígbà tó máa di 2023, ó wà níbí. 2023 reduction wà díẹ̀ lọ́dún yẹn because 2022 1.6 ni wọ́n sọ pé wọlé. 2023 according to what I have here ó reduce about 1,100,000 ló migrate wọlé. Ọdún tó fẹ́ ṣe election, I want to believe it lè jẹ́ because of that election ni wọn ò ṣe ráyè wá dáadáa. 1.1 million ló migrate wọlé. Mind you, kì í ṣàwọn nìkan o, including àwọn ọmọ Ìgbò ni o. Báwọn ọmọ Ìgbò ṣe ń wọlé làwọn náà ń wọlé o. Ẹ dẹ̀ ń gba allocation yín o. Ẹ ń ná sọ́hún, ẹ ń ti àwọn ọmọ tiyín sọ́dọ̀ tiwa. Allocation táwa gbà tó tún kéré jọjọ sí tiyín ká tún máa bá yín fi tọ́jú wọn. Mo sọ fún mu ní ìrẹ́jẹ tó wà nù Nàìjíríà ò lè lópin. Tinubu ò lè pa náà, kò lè stop ẹ̀. Kò sí májíìkì tó lè ṣe tó lè fi stop ẹ̀. Kò possible. 1.1 million ní 2023 àti ìmọye mílíọ̀n tó jẹ́ ní 2024 torí wọn ò tí fún mi l'estimate ẹ̀. Wọ́n ló dìgbà tọdún bá parí kan tó lè sọ. But according to bó ṣe ń sọ, over 2 million náà ti ní rẹ́kọ̀d sílẹ̀ tó ń wọlé. Ó ní bọ́n ṣe calculate, ó ní bọ́n ṣe mọ̀. Over 2 million ló wọlé Yorùbá yìí nínú ọdún yìí nìkan. Kí ló dé? Ẹ̀yin ọmọ Yorùbá. Àwọn tó ń wọlé yìí gbogbo wa la mọ̀, wọn ò ní ìpinnu rere fún wa. Mo ń challenge, mo ń béèrè lọ́wọ́ yín. Kí ni contribution tí gbogbo wọn wá ń ṣe nílẹ̀ Yorùbá? Kí náà contribute sí economy wa? Ọ̀nà wo náà ń gbà fi contribute sí our own economy? Mo fẹ́ mọ̀, mo ń challenge yín ni o. Toró lè má yé mi. Ẹ̀yin láyé mi kó yé mi dáadáa. Làárọ̀ mi ní bàtà ake ló tún fẹ́. Ẹ láyé mi bí jẹ̀díjẹ̀dí bó ṣe ń láyé ìdí. I want to know. Because eléyìí tó dé tó gbé báàgì bàtà tó ń so bàtà, ṣóun ló san tax? Àbẹ́lẹ̀ tó ń gbẹ́ kànga, ṣóun ló san tax? Eléyìí tó ń gé èékánná kiri, ṣóun ló ń san tax ni? Àbẹ́lẹ̀ tó ń gbọ̀kadà lójọ́kadà ló fi ń ṣiṣẹ́?
ṣé òun ló san tax mo ń challenge yín ní ọ̀nà owó náà fi contribute to the economy. wọ́n kàn wọlé Yorùbá wọ́n ń dára tó wù wọ́n wọ́n sọra wọn dọba tó o bá gbé ọ̀kadà wọn wàhálà bá ẹ this is out of mo ti sọ̀rọ̀ yìí fún yín rí lọ́jọ́ tí mo lọ sáàfin kábíyèsí Akran of Badagry kára ó lé bàbá mo mọ̀ pé bàbá ò tí ì lọ torí bàbá ti dàgbà Akran of Badagry ìjọ tí mo lọ sáàfin kábíyèsí nígbà tá a dóríta Badagry mi ò mọ palace mo wá ń wọ̀kadà tá a gbé mi dé palace ìsì fẹ́ kí Fúlàní ó gbé mi ìfẹ́ káwùsá ó gbé mi mo pọ̀kadà kínní ó di Fúlàní mo pè kejì ó di Fúlàní apè kẹta ó di Fúlàní apè kẹrin ó di Fúlàní mo fẹ́ pè tó ọ̀kadà àtó ìgbà tí mo fẹ́ dórí bíi 13 sí 14 15 ni mo ṣe rí ọmọ Yorùbá tí mo béèrè pé ṣó o mọ ààfin kábíyèsí ó ló mọ bẹ́ẹ̀ ó yàdìjú ká máa tẹ̀lé ẹ láṣẹ lọ gbogbo 90% ọlọ́kadà tó wà ní Badagry ńbẹ Ìgbò Haúsá àti Fúlàní ni wọ́n. ọjọ́ tí mo lọ ṣe ìpàdé ní Ìkòròdú tá a lọ ṣe ìpàdé ní Ìkòròdú nítorí ọ̀rọ̀ Yorùbá nation nígbà tá a débẹ̀ tí mo ń lọ síbi tán ti fẹ́ ṣèpàdé bàbá mi evangelist Akíngbùlùgbé wọ́n á máa wò mí báyìí wọ́n á testify sí ní tí mò ń sọ ó ṣàlàyé fún mi pé ẹ máa bọ̀ níbi báyìí báyìí ó wọ́n pé bẹ́ẹ̀ bóyá ẹlẹ́pẹ̀ ó ní ká máa bọ̀ nígbà tí mo débẹ̀ yín ò mọ ibi tán pè lẹ́lẹ́pẹ̀ mi ìgbé bẹ̀ rí mo wá ní ẹni bá béèrè ọ̀nà kì í ṣìnà jẹ́ ká gbọ́kadà tá a gbé wa débẹ̀ mo pọ̀ lọ́kadà kínní Fúlàní ìkejì Fúlàní ìkẹta Fúlàní ìkẹrin Fúlàní ìkarùn Haúsá ìkẹfà Fúlàní wọ́n tóra wọn apèpèpèpèpè mo ṣe àtakú èmi mo lágídí burúkú mo ní tí mi ìbá ti rí ọ̀kadà Yorùbá tí mo gbọ́ Yorùbá lẹ́nu ẹ̀bí eléyìí mi ì ní gbọ́kadà kò ní wọ́n yarí kan until tá a fẹ́ pè tó 11 12 ká tó rọmọ Yorùbá tó lìdí wa lọ sẹ́lẹ́pẹ̀ mi tá ti ṣe pàdé. mélòó ni a fẹ́ máa ròyìn mélòó la fẹ́ sọ gbogbo ilẹ̀ Yorùbá pátápátápátá l'Ákúrẹ́ tí mò ń gbé ẹ débẹ̀ tẹ́ bá kó ọ̀kadà mẹ́wàá jọ 9 nínú wọn ọmọ Haúsá àti Fúlàní ni ẹ lọ Sádó ẹ lọ Òṣogbo ẹ lọ Abẹ́òkúta ẹ lọ kákàkiri ẹ sọ fún mi nílùú tí yín yàtọ̀ sáwọn ìlú tí wọn ò lórúkọ rẹpẹtẹ wọn yẹn lẹ́lẹ́ má rí wọn bẹ́ẹ̀ gbogbo àwọn ìlú tó jẹ́ ìlú ńlá nílẹ̀ Yorùbá wọ́n ti gbàkóso bẹ́ẹ̀ wọ́n ti take over. ẹ máa rí wọn wọ́n máa tò kiri níbi tó tún ṣe dé wọ́n á tún wá kó ṣaka mi mọ tán máa ń gbé kiri wọn láwọn ń ṣa irin kíní àwọn ń ṣa irin nílẹ̀ wọ́n ṣàgbá wọ́n ṣàwo mo rántí ọdún kan tí mò ń kọjá lọ tí mo rí tán mú kan sílẹ̀ tán bẹ̀ sí nílùú ó ti já wíńdò ó ti wọlé mo dẹ̀ ń sọ ilé fún yín mo ní ẹ̀mọ́ ipa àwọn pípù wọ̀nyí wọ́n ń fi mú fílẹ̀ ní ibi tẹ́ ẹ̀ mọ̀ ìwọ tó ojọ́ mọ Yorùbá ibi tó mọ̀ wọ́n mọ̀. Amen. Thank you, jàre dáàdì mi tó gbàdúrà fún mi yẹn. Adesius, God bless you. Thank you for the prayer. Níbi tí wọ́n tó ọjọ́ ọmọ Yorùbá tó mọ̀ àwọn mọ̀ tó bá ti pọ̀ ọ̀kadà wọn bí eléyìí ọ̀kadà wọn dẹ̀ máa ń ṣípù lóòótọ́ àwa dẹ̀ rèé nílẹ̀ Yorùbá ọ̀pọ̀kú là ń wá ọ̀pọ̀kú ti pa wá kú lẹ̀ Yorùbá wọ́n á ti pè tó bá ti gbé ẹ ìmí ìwọ̀n ọ̀mọ̀kadà ń wà ó wà á ta sórí àwa ṣó mọ Ìsìnìgbò á lóun ò mọ ibi tó ń pè ní Ìsìnìgbò á ní ṣé wọ́n mọ bẹ̀ á ní nìṣó á ní we go ask oh God we go ask ìmí ò tún gbọ́ Yorùbá kò gbóyìnbó kò gbọ́ nǹkan á ní go ṣe house wà ta sórí ọ̀kadà ẹnu àdùn kò mọ ibi tó ń pè ní Ìsìnìgbò ìgbà tí wọ́n ti sọ yẹn ó fẹ́ dọ́gbọ́n jẹ́ kó o lìtì òun lọ bẹ̀ ni kóun tún lọ fi mọ bẹ̀ sílẹ̀ á gbé ẹdẹ Ìsìnìgbò yẹn á rin gbogbo inú bẹ̀ pátápátá á ṣẹ̀ tún padà síta ó ti mọ̀ next time tán bá tún pé Ìsìnìgbò yá ó ń bọ̀ ń bẹ̀ ìjọ tí wàhálà bá ṣẹlẹ̀ á sọ fún ẹ pé òun mọ ibi tó ń pè ní Ìsìnìgbò á mọ bí bẹ́ẹ̀ ṣe rí bóyá ibi tí wọ́n ti lágbára ni bóyá ibi tí wàhálà wà dáadáa ni bóyá ibi tí tọ́ọ̀gì wà ni bóyá ibi tó ò ti mọ gbàgbẹ̀rẹ́ á ti fún wọn lọ́wọ́ sílẹ̀ pé bó ṣe ibi bẹ́ẹ̀ ṣe rí rèé o á sọ fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà ẹ̀sùn àsùnpìyẹ ẹ̀sà àsùnpara ẹni ká gbẹnu lọ ẹni ká gbẹnu sọ̀hún á sọ fún yín ṣé rí mo fẹ́ sọ̀rọ̀ on a neutral ground now mo fẹ́ sọ eléyìí on a neutral ground gbàgbé pé mo jọ ọmọ Yorùbá
tí ogun bá bẹ́ sílẹ̀ lénìí láàrin ìran Yorùbá àtàwọn Fúlàní, mo fi gbogbo tí mo ní búra fún yín, kí Yorùbá tó lè gẹ̀ẹ́tì ara wọn, wọ́n á ti para ti ra ti dànù nínú yín. Reality lẹ́gbọ́, torí ẹ ti sun àsùnpìyè. Wọ́n á pa ẹ ti sùn àsùnpìyè ẹ̀yin ọmọ Yorùbá. Torí àwọn pípù yìí ti wọlé sí yín lára. Bẹ́ẹ̀ bó bá ṣẹlẹ̀ láàrin ìlú, tẹ́ ẹ sá wọnú igbó, inú igbó yẹn náà ti máa pa yín wá sí ìlú padà. Torí tẹ́ bá dénú igbó yẹn ẹ bá wọn bẹ̀. Wọ́n wà bẹ́ẹ̀ ni pẹ̀lú ìbọn. Ọmọ wa tí wọ́n ṣá lórí nìkan bí oṣù bíi 4-5 sẹ́yìn, tí wọ́n ṣá orí ẹ̀, tẹ́ ẹ rí fídíò ẹ̀ tí mo sọ fún yín. Ibi tí wọ́n ti ṣá. A lọ bá àwọn ọlọ́pàá láwọn ò lè lọ bẹ̀ o. Wọ́n láwọn ò sán yìí pé káwọn fẹ́ wá kú. Iṣẹ́ ọlọ́pàá láwọn wá sán, àwọn ò ṣe sójà. Àwọn ò sán ìpá wọn fẹ́ kú. Ọlọ́pàá láwọn ò lè lọ. Torí ọlọ́pàá fojú ẹ̀ rí tí wọ́n kó dání sínú igbó yẹn. Ọlọ́pàá yarí pé àwọn lè wọ bẹ̀. Ẹ sọ pé mi Ọmọlúkà ni mo sọ bẹ́ẹ̀. Màá mú yín dé police station tọ́lọ́pàá yẹn ti sọ pé àwọn ò ní lè lọ. Màá mú yín débẹ̀. I will confirm it to you. Kí IG pè mí, màá mú dé station yẹn. Màá dẹ̀ prove ẹ̀ fún pé wọ́n sọ. Kẹ́ lè mọ̀ ní o. That is to tell you the level táwọn ti fi stand by ara wọn. A dẹ̀ sọ fún ọmọ Yorùbá nígbà tá lábọ̀rùn tí ò tí ì dẹ̀wù. A sọ fún yín ìgbà ẹ̀yin àgbààgbà ẹ máa wòran kíní yìí ó máa lẹ́yìn. Ẹni ká gbẹnu sọ̀run. Mo sọ fún yín, mo tún sọ. Tinubu jẹ́yàn tó strong ni. Wọ́n bá ti pa Tinubu dànù. Òótọ́ ni mo sọ fún yín. Torí gbèsè tí Tinubu gbé lórí tax reform yẹn bí ìgbà tó fẹ́ ṣẹ́gi mọ́ wọn lẹ́yìn ni. Àwọn dẹ̀rẹ́ ẹ rí pé rate tí wọ́n fi unite tán fi ń bá Tinubu fà á nínú house báyìí wọ́n pọ̀ jù wá lọ. Nínú house wọ́n jù wá lọ. Àwọn ní 19 states. Àwa ní 17 nísàlẹ̀ ń bí. Yorùbá fúnra ara ẹ̀ pérépéré àwa ní state 6. Gbogbo àwọn tó wà ní north gbogbo wọn ló fárígá, gbogbo wọn pátá, gbogbo senators wọn ló yarí pé kò jọ pé eléyìí àwọn ò ní bọwọ́ lù. Òun lẹ̀ ṣe tí ìgbẹ́ni ti nípa ẹ̀ pé ó fẹ́ fìyà jẹ wọn ni àwọn làwọn pọ̀ jù, àwọn làwọn máa gbowó tó pọ̀ jù. Ẹ̀yin tẹ́ ń powó tó pọ̀ jù níbí wọ́n lẹ́ pọ̀ tó, ẹ̀yin ni kẹ́ gbowó tí ò tó, ẹ̀yin lẹ́ ń powó wọlé. 80% of registered vehicles in Nigeria was registered in Yoruba land. Ẹ̀yin lẹ́ ń powó wọlé, gbogbo wọn ló dẹ̀ ń sanwó tó ń san tax. 80%, 85% of registered companies in Nigeria is registered in Yoruba land. Ẹ̀yin lẹ́ ń powó wọlé, ẹ̀yin lẹ́ ń san tax. Hòtẹ́ẹ̀lì ni o, manufacturing company, ìgbà àwọ̀ ilẹ̀ Yorùbá ló gbogbo ẹ̀ pín sí. Ẹ̀yin lẹ́ ń powó wọlé, ẹ̀yin lẹ́ ń san tax. The highest number of university and private schools ilẹ̀ Yorùbá ló wà. It is on record. Kì í ṣe mi mo sọ. Mi fi sọ àsọdùn mi kan ṣàròsọ. Gbogbo yín lẹ mọ̀. Highest number of universities, private universities, secondary schools, both private and public, primary school, both private and public. The highest, about almost 70% in the whole country. Ilẹ̀ Yorùbá ló wà. School mélòó làwọn ní lọ́hùn? Ṣé bá lùmọ́jìrì làwọn ń ṣe kiri? Ṣebí bára làwọn ń ṣe kiri? Ṣé bá lùmọ́jìrì làwọn ń ṣe? Ẹ̀yin lẹ́ ń kàwé. Gbogbo private school wọ̀nyí náà san tax. Wọn ò bí ẹ̀dá kó lóò ní private kó tiẹ̀ tó lè ṣí school. Wà á kọ́kọ́ lówó tí wàá san tí wàá fi kọ́kọ́ gba license kó tó lè ṣí school. What are you talking? Ẹ̀yin tẹ́ ń powó. Wọ́n lẹ́yìn kẹ́ máa oní kékeré ní kẹ́yìn máa gbà. Àwọn pọ̀ ní tiwọn ẹ máa fáwọn lówó ńlá. Ṣẹ́yìn fúnra yín rí pé ìrẹ́jẹ yẹn kò sí bẹ́ẹ̀ ṣe lè correct ẹ̀. The only correction inú ẹ̀ ni pé ẹ pín kó ní kálukú ṣe tiẹ̀. Kò ní sí pé tí Jẹ́rọ́ bá powó kó ní kó máa kó bọ̀ wá fún Sàká. Tí Sàká bá powó wọn ò ní kó kó wá fún Àgbáyẹwá. Bá Àgbáyẹwá bá powó tiẹ̀ wọ́n ní kó dáná kó máa kó lọ fún Mr. Akínbọ̀bọ́lá kó ní kálukú náà tiẹ̀. Bí Dánmọ̀lú bá dẹ̀ powó tiẹ̀ kóhun gan dáná. Ìbá àwú kó pa $1 trillion wọ́n ní kó dáná. Bí Mr. Chukwumeridi àbí Chukwu ọ̀nà ọ̀run kó bá pa tiẹ̀ wọ́n ní kó dáná. Kó má kó wá fún wa. Káwa náà pa tiwa ká má kó lọ fẹ́ anybody ká dáná. Ìyẹn nìkan ni solution tá a sọ fún yín láìsí bẹ́ẹ̀ ẹ̀ tara yín jẹ ni. Now kí n tó wá round up.
This is my message for you, Yoruba governors. Bẹ̀rẹ̀ láti Èkìtì state, Oyèbánjí, tó fi wọ Ondo state, Governor Lucky Ayédatiwa, tó fi lọ sí Ọ̀ṣun state, Mr. Jackson Adeleke, tó fi wọ Ọ̀yọ́ state, Ṣèyí Mákindé, Ogun state, Dàpọ̀ Abíọ́dún àti Èkó respectively. Sanwó-Olú. Mo ní message fún yín. A mọ̀ pé ẹ fìgbà kankan láàánú mẹ̀kúnnù lọ́kàn. Ìyẹn táwa mọ̀ ni. Ẹnu wa dẹ̀ gbà láti sọ anywhere. Ṣùgbọ́n wọ Ọlọ́run tó gbé yín sípò ni. Èmi ò dẹ̀ kí n bá yàn dùn. Èmi ò bá yàn dùn tó bá wo orí ló kọ́ pé you will be the governor of your state. And you are the governor. Ọlọ́run rí mi lẹ̀ kò sọ mí di governor náà, ó mọ ohun tó rí. Ọlọ́run rí dádì mi lẹ̀ kò fi ṣe president, ó mọ ohun tó rí. Kì í ṣe pé mo yọ olórí burúkú, kì í sì ṣe pé bàbá mi yọ olórí burúkú. Ọlọ́run mọ bó ṣe pín nǹkan bó ṣe ṣètò ẹ̀. You are the governor of a certain state in Yoruba land. Àwọn réètì táwọn èèyàn fi ń wọlé tó bá délẹ̀ ó ṣeé ṣe ẹ̀ ní jẹ́ governor mọ́ nígbà tí wàhálà ìbá máa délẹ̀. But you must be able láti jáde kó ẹ sọ̀rọ̀ yìí pé àwa náà gbìyànjú, àwa náà sa ipá tiwa. Ta ló ń pè? Kẹ́ ẹ lè sọ pé ẹ sa ipá tiyín, ẹ̀yin náà ṣe wọ̀n tẹ́ ẹ lè ṣe. Tí ẹ bá ti gbé ìgbésẹ̀ yẹn, ẹ̀yin fúnra yín ò ṣeéfù o. Ẹ wojú dáadáa, ẹ wò mí, kẹ́ tún mi wò. Ẹ wò mí, ẹ tún mi wò. Ẹ̀yin governors, ẹ̀yin àgbààgbà, ọ̀rọ̀ tí yóò ti ẹ̀jọ́ mi lójúmọ́. Ẹ̀yin àgbà giriwowo, ẹ̀yin àgbà elépè tó jẹ́ pé alẹ́ yín ò ní dáa. Ẹ̀yin àgbà wọ̀nyí, ìwà tẹ́ ń wù yí ọmọ dáa. Ẹ̀yin àgbà òfò, àgbà ìkà. Ìyà ń jọmọdé ń jàgbà. Wọ́n ń pa ìran Yorùbá. Àwọn àjèjì ń wọlé Yorùbá, wọ́n ń gba ilẹ̀ Yorùbá lójú ayé yín. Ẹ pera yín lágbà. Níbi tẹ́ ẹ fọ́dún dé ẹ̀yin àgbà ìkà, ẹ̀yin àgbà rádaràda, ẹ̀yin ẹni bí ayé àtọ̀run tí ò ní yẹ, alẹ́ yín ò ní sunwọ̀n. Ẹ̀yin ní kan change orúkọ Nàìjíríà, orúkọ ní kan change. Ẹ ronú pé ó yẹ kí Yorùbá jáde, ẹni kan kun ẹfun, kan kun ilé lẹ́sùn fún yín. Ilé tó fẹ́ wó ẹni kan fọ̀dà kún. Ẹ ráyé yín, ọpọlọ yín ti dorí kodò, ẹ̀yin bàbá ìkà. Ẹ̀yin ìkà àgbàlagbà tí alẹ́ yín ò ní da, ẹ yàgbẹ́ síra, ẹ tọ̀ síra, ẹ jẹ̀gbẹ́ ara yín, ẹ ṣẹ̀ sí látàyé títí dọ̀run ni. Àdàbí gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí tẹ́ ẹ bá ti kópa nínú ẹnìkan lẹ fi escape. Torí ẹ̀yin náà ni, ẹ̀yin lábì, iṣẹ́ ọwọ́ yín ni. Ẹ ní mú jẹ, gbogbo yín lẹ máa jìyà ẹ. Ẹ jẹ̀gbẹ́ ara yín. Wọ́n á sọ ẹsẹ̀ ẹ̀yin sókè tẹ́ ẹ̀ ní lè mí, tẹ́ ẹ̀ fọ oxygen mí, ẹ wá tún ní rówó rọ oxygen, ọmọ yín á kọ̀ yín lẹ̀. Ẹ ṣẹ̀sìn ayérayé, ẹ yàgbẹ́ bora, ìgbẹ́ gbígbóná ẹ máa yà fararararara, kò ní sẹ́ni tó máa wá bá yín kó. Who is this? So èmi á máa sọ ti tèmi. Mi ní kan jẹ ẹ̀yin àti mọ̀ pé ẹ̀yin àgbà kò sí gangan lọ́wọ́ yín tẹ́ fẹ́ ṣe. Kò sí. Ìjẹ́ ti fẹ́ rówó òun lẹ̀ ń lé kiri. Wọ́n ṣe máa gbówó lé yín lọ́wọ́ òun lẹ̀ ń wá. Owó tó máa pa yín, owó tẹ́ máa gbà, tẹ́ máa kú dànù, tẹ́ máa ṣòfò, tẹ́ ẹ̀ ní rí ná. Ẹ̀ ní rí ná, ọmọ yín ò ní ná. Kódà ẹ̀yin fúnra ara yín, ẹ̀ tún sunkún lórí àwọn ọmọ yín. Àdàbí táwọn ọmọ Yorùbá mi ò bá sunkún lórí ọmọ wọn nítorí àìṣedédé yín. Nítorí àìdúró dédé yín, ọmọ Yorùbá ń sunkún lórí ọmọ wọn. Ẹni tó ọmọ ẹ̀ ń ṣiṣẹ́ tí ò ríṣẹ́ ṣe, tó lọ yunifásitì tó dé tí ò ríṣẹ́. Eléyìí tí Fúlàní ṣápá lójú títí, àbí tí Fúlàní ṣádànù nínú igbó. Èmi dẹ́ni tó ṣoko tó sáfi oko lẹ̀ tí ò lè ṣoko mọ́.
torí Fúlàní àdàbí àdà fún gbogbo yín lẹ́dẹ̀ jẹ́ yọ̀ tẹ́ ẹ mú omi ilẹ̀ Yorùbá tẹ́ ẹ tẹ́ ilẹ̀ Yorùbá ẹ wá ní kò ní bí yín ẹ ní kò ní gbóná mọ́ yín lára yóò gbóná mọ́ yín lára ni yóò gbóná sódì ni ẹ ní escape ẹ ẹ̀yin ìka ènìyàn tẹ́ ẹ pera yín lágbàgbà ilẹ̀ Yorùbá ẹ máa wòran kù díẹ̀ béèyàn bá so oògùn bí ó bá fi dára lé rẹ̀ wò ọmọ ìyá rẹ̀ ò ní bẹ̀rù rẹ̀ a máa dán nǹkan wò lára yín ẹ̀yin àgbàgbà ìka wọ̀nyí ẹ tí ì rí kankan kì í so oògùn. Máa fi nọ́mbà síta ń sì tẹ́ máa pè sí ẹni tó lóun fẹ́ bá wa sọ̀rọ̀ tó fẹ́ pè I will give the number right away so that ẹ lè pè. Kì í sọ̀rọ̀ oògùn ńgbà ẹ bá kì wá tẹ́ kí everybody tẹ́ tí kàn gírí wọ́n á kọjú sí yín wọ́n á bù yín ṣán. Èmi ti dejò olóró bí mo ṣe wà yìí tí n bá pàdé yín máa bù yín ṣán ni kò sọ́wọ́ fún yín mọ́. Òótọ́ Yorùbá náà ló ní tán pè ní bọ̀wọ̀ àwa bọ̀wọ̀ fún àgbà Ọlọ́run kọ́ wa mọ́ àtúnkọ́ra wa. Ṣùgbọ́n bí tó dé ta dé dúró yìí ẹ ní ọ̀wọ̀ kankan lọ́wọ́ wa mẹ́yìn àgbà ìkà bẹ́ẹ̀ ṣe máa mórí mù wẹ́wẹ́wẹ́wẹ́ lọ́dọ̀ olóṣèlú kan gbowó fún yín kẹ́ ẹ gbà á kínú yín dùn òun lẹ̀ ń wá kiri kẹ́ ẹ máa fi oppress ẹ ṣòfò dànù níbi omi ẹ̀fọ́. Ẹ̀yin ìkà ẹ̀yin ẹni ibi ẹ̀yin ẹni ègbé ẹ ṣòfò dànù ni. Ẹ wá gbọ́ ẹ̀yin gómìnà tó bá wù yín ẹ má gbé gbèsè ẹ̀yin gan máa gba tí yín ṣe mọ̀ pé mo ti sá fún yín ṣáájú gbogbo kò sí ẹyọ kan nínú yín tó lẹ́mí Ọlọ́run nínú ẹ̀mí méjì ló wà ẹ̀mí Ọlọ́run àtẹ̀mí èṣù nínú yín kò sí kankan tó lẹ́mí Ọlọ́run nínú ní táwa mọ̀ ni adẹ̀wárí nínú yín tó jẹ́ pé kó tó di pé dòṣèlú kó tó dolóṣèlú ẹ̀mí Ọlọ́run bá ṣiṣẹ́ dúdú àti funfun ò lè ṣe pọ̀ ńgbà ẹ ti dolóṣèlú ẹ ti donírọ́ ẹ ti dá pààyàn ẹ ti dolè kò sí nínú yín tí ò pààyàn rí gbogbo ẹ̀yin tẹpẹra yín ní governors ẹ lè sọ either directly or indirectly ẹ̀jẹ̀ ti wà lórí yín dáadáa ó wà lọ́wọ́ yín ó wà lórí yín upon that after all you are still the governor bíbélì làwa gbàgbọ́ nínú ẹ̀ ó ní ká fi ọlá fún ẹni tó ọlá tọ́ sí adẹ̀fọ́lá yẹn fún yín but look what is happening ìlú ìdọ̀wọ́ yín state ìdọ̀wọ́ yín Yorùbá land ìdọ̀wọ́ yín tẹ́ ẹ̀ bá lè join together kẹ́ ẹ jọ gbé ìgbésẹ̀ tó níná nínú ẹlẹ́ṣẹ̀ àmọ̀tẹ́kùn yín ti di yẹ̀yẹ́ wọ́n ti bá yín ba yí àmọ̀tẹ́kùn jẹ́ àmọ̀tẹ́kùn lásán wọn ò lè ta rọ́bà ẹlẹ́gbẹ́ àmọ̀tẹ́kùn kalẹ̀ ọmọ tó lọ yunifásitì tó dé tí ò mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì ẹni kó wá máa ṣàmọ̀tẹ́kùn kí ló jẹ tẹ́lẹ̀ ẹkùn kí ló mọ̀ nípa gbẹ́rẹ́ kí ló mọ̀ nípa òkígbẹ́ ọmọ bọ̀tá ẹ lọ gbéyàn wá láti ọ̀dọ̀ dáàdì ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹni kó wá gba iṣẹ́ àmọ̀tẹ́kùn ẹ rí i pé nǹkan ń dààmú gbogbo yín pátápátá ẹ mọ ibi tẹ́ ẹ lọ òun ló jẹ́ kámọ̀tẹ́kùn kú kò sí kankan lámọ̀tẹ́kùn mọ́ ẹ gbàgbé àmọ̀tẹ́kùn ẹ foríkorí kẹ́ gbé ìgbìmọ̀ tó níná nínú kalẹ̀ gbogbo bọ́dà tó wọlé Yorùbá kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yín níbẹ̀ bọ́n ṣe ń wọlé wọn ò wọlé lásán wọ́n ń kó ìbọn wọlé wọ́n ń kó nǹkan ìjà wọ́n ń kó wọlé ẹ̀yin ò mọ̀ mo sọ fún yín lọ́dún kan bá kan fún wa ní information nígbà tá à ń gádà àwọn intelligence kiri tó sọ fún wa bọ́n ṣe fi mọ́tò tó fi lóòdù màlúù àti ìbọn tó fi lóòdù ẹ̀wọ̀nù ṣáṣá lákùrẹ́ yìí kí lẹ ṣe lé lórí ń bá pariwo ìgbésẹ̀ wo lẹ gbé gbégbésẹ̀ kankan bọ̀tà wa tún sọ eléyìí mò ń tún sọ Ọmọlúkà ń sọ̀rọ̀ ẹ gbé ìgbésẹ̀ tó nínánú eléyìí ń sọ̀rọ̀ Ondo state nìkan kì í sọ̀rọ̀ Èkìtì nìkan kì í sọ̀rọ̀ Ọ̀yọ́ state nìkan kì í sọ̀rọ̀ Ọ̀ṣun state you must unite and create a formidable force tó níná nínú border patrol tó níná nínú kan gbogbo border ilẹ̀ Yorùbá ẹ jẹ́ wá sọ báyìí wá ní kán má wọlé ẹ gbogbo border yẹn pátá ẹni tí ò bá ti nídìí kó padà tí ò bá ní tó fẹ́ wá ṣe ilẹ̀ Yorùbá kí ló what are the purpose kí ló mú bọ̀ kí ló fẹ́ ṣe tábà wíta ìwé ẹni Yorùbá ẹni Nàìjíríà sọ yìí pé ẹni àṣẹ Nàìjíríà kò síbi tí ò lè gbé kò síbi tí ò lè wọ̀ a sọ pé kò síbi tí ò lè gbé a sọ pé kò síbi tí ò lè wọ̀ but you also as the chief security officer of your state you have the right to return anybody out of your state
To bad discover to create a threat or wahala or inconvenience for your state, you have the right to send them back under the law, because you are the chief security officer of the state. You are the chief executive officer of the state. That two power belongs to you. You can use it to send them back. Not just you alone, but the power don't unite. Look how powerful, how positive Roma Mujade. Must repeat here for you. People are migrating massively to Yoruba land, and they don't mean good. Omo Bolanle, Omo Olawumi, God bless you for the gift. They don't mean any better or good thing to you. They are only here to destroy, to kill, to maim, and to destroy whatever you have. I have told you many times. Bíbélì sọ pé ó ní olè kì í jà, olè kì í wá bí kò ṣe láti pa, láti kó, láti parun. I am saying this, and tó bá létí ni kó gbọ́. Ẹ̀yin governors, àánú yín ló ń ṣe mí. Ó wá rò pé ó ti ṣe governor tán. Mímíkò tó ṣe governor l'Ondo State, he is still living. Ṣẹ́gun Òní sì wà lẹ́kìtì, kò tí ì kú, ikú ò tí ì pa. Fáyẹmí wà lẹ́kìtì, ikú ò tí ì pa. Fáyọ̀ṣe wà ńbẹ̀, ikú ò tí ì pa. Tọ́rọ̀ bá débi ọ̀rọ̀, gbogbo yín lẹ máa jẹ pàṣán, ẹ ní mú jẹ. Torí wàá wá jẹ́jọ́, wàá béèrè lọ́wọ́ ẹ nígbà tí wọ́n wà ńbẹ̀, kí ni ìgbésẹ̀ tó gbé. Wàá jẹ́jọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa gbé nǹkan jẹ, torí bá a ṣe máa fà yín ya, ẹ nílé bí ẹ sáré lọ gbé nǹkan jẹ ní kẹ́ ẹ tètè kú. I am saying this, ẹ rò pé mo kàn ń sọ̀rọ̀ kó lè dùn ni. I am telling you because my pains àwọn aráàlú ń pass through. You are on your own comfortable abode. You are in your comfortable house, sleeping, eating chicken and rice, vegetables, lóríṣiríṣi, flexing, doing whatever you want to do, traveling wherever you want to travel, using the car of your choice. Mọ wàhálà táwọn aráàlú ń kojú. Mo ń sọ eléyìí fún yín ní kẹ́ ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́. Nígbà tó bá tó àkókò rẹ̀rẹ̀ márùn, a máa béèrè question lọ́wọ́ yín. So ó sàn ìwọ tó bá wà ń bẹ̀ ń sìn kó o tètè gbé ìgbésẹ̀ tìyẹ. Talk to whomever you supposed to talk to. Ẹ pè wọ́n, ẹ pera yín, ẹ jẹ́ sọ̀rọ̀, ẹ jẹ́ forí kiri, ẹ fi kùlùkùn, kẹ́ fi ẹgbẹ́lẹ́gbẹ́, kẹ́ jẹ́ kájọ sọ ọ̀rọ̀ yìí síbi tó bá yẹ kó wà. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú àdòdìndì. Ọ̀rọ̀ lọmọ elésìtì yìí jẹ, mo ti sọ eléyìí tán, àrọ̀rọ̀ ọmọ kò sí ní tẹ́ fẹ́ fà wá ṣe. Ọmọlúkà ni mò ń jẹ́. Àkúrẹ́ lè mọ̀ ẹ́ gbé. Yéṣu amúmichi. Àwòmọ́jú báyìí, òun lẹ́dìyẹ máa ń wo àgbàdo onúgò. Èní máa lùlù wọjà, ọ̀la máa lùlù wọjà, òun lẹ́lẹ́gbèdé máa ń ké tó fi ń dágbére fáyé. Ìjọ́ tẹ́lẹ́gbèdé bá tó lùlù wọjà, ọjọ́ yẹn lẹ tó lè fẹ́ mọ́mọ́ Lúkà ṣe anything. Bá ṣe ti ń bẹ, ó dọwọ́ orí mi. Àdàbí tí ó bá ti ṣe rere ilẹ̀ Yorùbá ni mò ń wá. Àdàbí tí ó bá ti ṣe òmìnira ọmọ Yorùbá ni mò ń wá. Àdàbí tí ìyà tó tinú ìyàwó tí Yorùbá kì í jẹ ọmọ Yorùbá. Àdàbí tí inú Ọlọ́run bá dùn sí bẹ́ẹ̀ ṣe ń darí wa nílẹ̀ Yorùbá. Òun nìkan ni gbogbo yín fi lè escape ẹ̀. Láì sí bẹ́ẹ̀ ẹ̀ ní mú jẹ. Ẹ jẹ kí ìyà lọ́wọ́ wa kì í ṣe ẹ bá dọ̀dọ̀ Ọlọ́run ló mọ irú punishment tó lè fún yín. But nílé ayé yìí ẹ máa jẹ fòí ìyà ẹ̀ ní mú jẹ. Á dì pẹ̀lú yín ní lẹ́kùnrẹ́rẹ́. Ẹni bá fẹ́ pè ó lè pè 07046092484 07046 WhatsApp ní kẹ́ ẹ ti pè ó 07046092484. Ó yá ẹ má jò pẹ́. Ó yá ẹni tó bá fẹ́ pè wá kó pè. Mi ń waste time o tí mi bá ti rí call mo cut ẹ off nìyẹn. Kí la advice yín kí lẹ fẹ́ fún wa? Ó yá ẹ mọ̀ pé mi fẹ́ kí program ò pẹ́ mọ́ torí data ti fẹ́ gbaṣọ ọlọ́run àwọn. Data fẹ́ gbaṣọ ọlọ́run mi jàmá wá. Data fẹ́ gbaṣọ ọlọ́run mi jàmá wá. Data tí mo ṣe lánàá ó ti tán lónìí. Data fẹ́ gbaṣọ ọlọ́run mi jàmá wá. Ó yá mọ́jò pẹ́ ẹni bá fẹ́ pè wá kó pè wá wọlé.
lágbára àti àwọn èèyàn dẹ̀ ti ń pè ó ẹja gba ìpè bíi méjì tàbí mẹ́ta. David Shotunde, God bless you for me. Gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá tẹ́ dúró tán. Tí ìrí kankan àwa máa jáde. Ìfẹ́ inú Ọlọ́run ni kì í ṣe ti ènìyàn. It is just the will of God. This one no be say na man dey talk na kinikan. Na God will that Yoruba is an independent nation. Òyìnbó ló fagídí so wá papọ̀ torí ẹ̀rù wa ń bà wọ́n. Wọ́n wò pé people yìí máa challenge wa, these people go challenge us, so make we no allow them to into wọ́n bá débẹ̀ nìyẹn tán fi sọ gbogbo ẹ̀ tán dojú ẹ̀rù. Irọ́ ni wọ́n sì pa. Wọ́n ṣe lásán ni a máa borí. Ó yá ìpè wá wọlé. Stephen Ayanshiji, God bless you. Thank you for the gift. Yeah. Táíwò Kíkẹ́ Fásánmi kí ni ń ṣẹlẹ̀? Ó yá ìpín ètò yìí. God bless you. Ẹ̀yin tèmi nínú TikTok kò ní bàjẹ́ fún yín. Kí ló ṣẹlẹ̀? Ẹ pọ̀ náà. Ẹ bá mi ẹ ṣe kí ni? Ẹ gbé mi traba, ẹ bá mi tẹ̀. Ẹ tẹ̀. Ẹ̀yin tí YouTube mi ò rọ́wọ́ yín o. Ẹ tẹ̀ bá gbé mi traba. Yé. Ẹ gbé mi traba. Ẹ gbé mi ifò. Tí o bá ti sẹ́ni tó fẹ́ pè wá kò sí wàhálà. We round up. I'm a round up. Táṣẹ̀rẹ̀ ń sọpẹ́. God bless you thank you for the gift. Thank you. Ó yá ẹ bá pè. People yìí ń wọlé o. Mo rántí ọdún kan tí mo ṣe fídíò fún yín tí mo ní ẹ wò wọ́n bí wọ́n ṣe ń wọlé Yorùbá. Mo ṣe fídíò àbẹ́ẹ̀rí fídíò. I am saying this torí pé kí ni bó ṣe wọ Ọlọ́run ló ń ṣọlá ẹ̀. Ta ló tún ṣe pọnpọnpọnpọn? Kò sí spíkà ẹ má bínú o. Yín kàn gbé sí spíkà ni o. À ń gbọ́ yín o. Ẹ ṣe gan o. Láti ibo lẹ ti ń bá wa sọ̀rọ̀? Okay, láti Kuwait. Ẹ ṣe gan, ó yá gbóhùn sókè, à ń gbọ́ yín. Mo fẹ́ dá sí wípé àwọn bàbá yẹn wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá wọn fẹ́ kó dúró nítorí pé àwọn fi àwọn ọmọ wọn fi wọ́n sí bíbí position. So wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ máa àwọn tó sọ́fà yẹn wọn ò fẹ́ mọ̀ bí àwọn èèyàn sọ́fà nítorí pé àwọn ọmọ wà ní bíbí position. Ẹ̀wọ̀n ìyá mi tó bá tó jìyà tó ọmọ lọ sí yunifásitì. Ìyá kan náà ló ọmọ mẹ́ta àbọ̀mọ mẹ́rin tó lọ sí yunifásitì tó jẹ́ pé ìyá yẹn ló tún bọ́. Òun ló tún bá àwọn mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ ni. Òun ló tún bọ́ wọn bẹ́ẹ̀. So àwọn òkè ẹ̀ nípa láìpẹ́ káwọn ṣàtiwà òkè àtàwọn politician yẹn tó ṣàtiwà òkè wọ́n ti máa kó owó nǹkan táwọn mọ́ yà ní. So orí àwọn tó sọ pé ká má bọ́ àwọn àgbàlagbà. Èmi wò pé orí àwọn bàbá yẹn ló yẹ ká fi kọ́kọ́ bẹ̀rẹ̀. Táàtì ẹ ti bẹ̀rẹ̀ lórí wọn. Èpè. À ń sọdún èpè lọ́wọ́. Torí àwọn politician yẹn torí wọn fẹ́ ká torí ìjẹkújẹ tí wọ́n jẹ. Bẹ́ẹ̀ ni. Wọ́n fẹ́ ká sọ torí wọn ló yẹ ká ti bẹ̀rẹ̀. Kí bàbá Akintoye kan fi àwa ọ̀dọ́ sílẹ̀ wọ́n jẹ́ ká fẹ́ fẹ́ nu wa. Kọ́ máa ní ká má bá àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà ìgbọ̀ngàn ní tọ́bílẹ̀kù máa ní. Àwọn níṣòro wà. Àwọn níṣòro wa. Àtàwọn àgbààgbà àtàwọn pọlitíṣà àtàwọn tó ti jẹ tẹ́lẹ̀. Àtàwọn tó wà bẹ̀ fẹ́sẹ̀. Gbogbo wọn gbọgbọgbọ àwọn kan lórí ìṣòro ta ní nílẹ̀ Yorùbá gbọgbọ fúnra wọn. Àwọn gbọgbọ ló yẹ ká jẹ́ kọ́kọ́ dá tẹ̀lé àbò. Àkọ́kọ́ mọ ilé tí gbogbo wọn gbé. Òtẹ́ tí wọ́n máa ń lọ tó ń gbèrè lọ́sùn síbẹ̀. Gbogbo ẹ̀ pátá ló yẹ ká ṣọ́ gbogbo ẹ̀ everywhere. Aṣọ ìbẹ̀lẹ̀ yẹ ká ti lọ máa dá tẹ̀lé àpòlọ́. Nídìí kan náà wọ́n káwulẹ̀ pa wọ́n torí wọ́n ti ṣe ìjà àbájú wọ́n ti ṣe fún wa nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni. Wọn ò kí ẹ̀rẹ̀ máa láìpẹ́ wọn ò kí ẹ̀rẹ̀ rárá táwọn bá ti rí tó bá ti wà òkè wọ́n ti káwọn ọmọ wọn lọ sáàbùrọ̀. tó àwọn ọmọ tó ti torí ẹ̀ kówó yẹ wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo owó tó ń kó yẹ gbogbo ẹ̀ pátápátá la máa tí nàdá máa gbalẹ̀ Yorùbá gbogbo owó yẹ pátápátá owó yẹ kò ní wúlò fún àwọn. Kò ní wúlò fún wọn àwọn ọmọ wọn gan ò ní rí ná. Ìkọ́ta máa wá gbogbo ọ̀sán ibi tó ń kówó yẹ tí wọ́n ṣe é ṣe. Èmi tí wọ́n fẹ́ sọ fáwọn mẹ̀kúnnù ni wípé ilé wọn gbogbo ọ̀nà kówó pamọ́ sílé. Gbogbo àwọn politician yẹn wọ́n kówó pamọ́ sílé.
inú ilé wọn kówó pamọ́ sínú ilé gbogbo wọn kówó pamọ́ sínú ilé tó inú àwọn owó tó ń kó pamọ́ sínú ilé yẹn a máa nílò bẹ́ẹ̀ gbogbo àwọn security wọn nígbà tó bá rí pé kí náà ọgbọ́n máa sá lọ because àwọn security yẹn gan yàgbọ́n ń jẹ wọ́n. bẹ́ẹ̀ni most of them àwọn security wọn ò ní choice torí pé wọn ọmọ bí tán lè lọ fún ọmọ kan tó fẹ́ dé. wọ́n bá sọ pé wàhálà jẹlẹ̀ lórí tẹ́wà àwọn security yẹn wọ́n máa jọ ìwà because ìyá náà ń dá àwọn náà. gbogbo ṣó yọ ẹnìkan lẹ̀ ni kò yọ anybody ilẹ̀ o. àfẹ́ tó bá jọ máa lè nínú wọn nìkan. àfẹ́ tó bá jọ máa lè nìkan nínú wọn nìkan yóò ní support ìgbà. ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé gan mọ́mì wa láti Kuwait ẹ ṣé God bless you ẹ ṣé ẹ jẹ́ ká gba ìpè ẹyọ kan sí ká lè máa tẹ̀síwájú just a call be safe send a request see me ma bring you in so it won't take much time ẹ kàn send the request be safe I will bring you in ẹ send the request ma gbé yín wọlé be safe okay ó ti send there. Be safe. You have only 3 minutes to speak. Round up. Ẹ sọ̀rọ̀ sókè àgbọ̀ yín à ń gbọ́ fínnífínní ni kò loud. Yà á ti ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn. Okay. Mo ní security background. Okay. Ó dáa. Mo dẹ̀ mọ ní pé káwọn èèyàn máa invade space ẹlòmíì ní large numbers gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ. In the run up to in fact you even gave us data scary data that in a particular year about 1.2 million people ló in. Yes, no migrate wọ Yorùbá land. Òkè Ọya tí wọ́n wá sílẹ̀ Yorùbá. A dẹ̀ fojú pé we are all Nigerians we are all Nigerians. We are all Nigerians àwọn Fulani gba gbogbo rural areas. Wọ́n gbà mọ́ wa lọ́wọ́. Àwọn ọmọ Igbo wọ́n invade Yorùbá areas wa. Kí wá ní ti àwọn ṣíkẹ́ àrùn àwọn ọmọ wa ló máa kú fún àwọn ọmọ wa. Àwọn wọ́n talẹ̀ fún àwọn ọmọ Igbo nílẹ̀ Yorùbá. Ìdí mọ̀ pé Nàìjíríà ni gbogbo wa. Bẹ́ẹ̀ni. Gbogbo wọn yẹn ló ní agenda o. Gbogbo wọn ní. Gbogbo wọn ló ní agenda. Nígbà tí election parí sí torí pé Tinubu wà bẹ́ẹ̀ àtúntì lọ sùn. Ìgbà kan wà ṣe rí ìtẹ́sọ yẹn pé kìíní tẹ bá notice àwọn tó ń ta fruit àwọn tó ń ta watermelon tó ń ta carrot tẹ bá lọ sílẹ̀ ìgbà kan mo káàkiri Ìbàdàn mo ń gbé Òṣogbo Èkó mo rìn káàkiri mo discover pé àwọn tó ń ta fruit yẹn wọ́n position wọn sí àwọn intersections. Yes. They are there to spy on you. Ẹ̀rí pé wọ́n kàn ta fruit ní irọ́ ni. Wọ́n position wọn then àwọn ibìkan wà tó jẹ́ pé wọ́n ti kó pọn wọlé just like you said. Lẹ́kọ̀ọ́ gbogbo àwọn so mo á sọ fún bàbá àgbàlagbà wa kan ṣé ẹja bá ní ká máa bọ́ àwọn bàbá yẹn kan ti dàgbà wọ́n ti weak solution ni ká máa wá. Bẹ́ẹ̀ni. We understand that. But they are still speaking for us. Àwọn ló sì ń sọ̀rọ̀ fún wa. Ìdí tájọ́ máa wọ́ wọn nìyẹn. Kábíyèsí wa kan gan tí mo mọ̀ mo jẹ́ kí mo lọ ta wọn lólobó pé ẹ̀yin bàbá yìí ẹ̀yin kábíyèsí bẹ́ẹ̀ náà ni you are traditional rulers. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ mà lélẹ́yìí ṣé a máa ṣe máa wòran lélẹ́yìí tí wọ́n máa gba ìwà mọ́ wa lọ́wọ́ tó máa gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. Àwọn pípọ̀ ìmọ̀ alájẹ̀dá àwọn èèyàn lọ ń ba mọ́nú igbó. Okay now even olórí òkúkọ fúnra rẹ̀ tí o ti ṣé kò yé ni pé tó bá fẹ́ destabilize ìjọba yìí tó bá pín wọn fún àwọn ọmọ yìí lóru nílẹ̀ Yorùbá tó bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn wa kí la fẹ́ ṣe. Kò sí o. Táwa ọ̀dẹ̀ ní prior class àá ní ẹni tí akọ̀jókòó tẹ̀tẹ̀rẹ̀ àwọn wọn. Tí wọ́n mo dẹ̀ mo bìlí pé kò tí wọ́n fẹ́ ṣe gangan nìyẹn. Tó bá rí pé àwọn fẹ́ dájú ìjọba bàbá yìí wọ́n lè gbé bọ̀ fún àwọn ọmọ wọn tó ti wà nígbó wa. Wọ́n ti ní already. If tí wọn bá ti ní already. Wọ́n ti ní. Àsìlákọ̀ àwọn wọn rán. So ó dẹ̀ ń dùn mí gan even ní framework láti defend ara wa. ń bò bí tí Yorùbá ti ń bára wọn jà ọ̀tẹ̀ náà ń jà pátí náà ń ṣe kiri wọ́n ṣe pátí kan pa màlúù mẹ́wàá. Ẹnìkan náà lóun ókè bàbá àwọn ti yẹ president ti báyìí ṣé kí wọ́n ká wá di ẹrú fún àwọn tí a bá kó mẹ́ẹ̀kọ́ lẹ́yìn ọdún méjì mẹ́rin àbí ọdún mẹ́jọ kí ló kù.
máa ṣẹlẹ̀ sí Yorùbá ṣe mọ̀ pé àwọn pípọ̀ yẹn nǹkan tó máa fẹ́ ṣe tí wọ́n máa fẹ́ ṣe sí wa dé àárín lè challenge wọn mọ́ n táwọn dẹ̀ fẹ́ ṣe ni pé kó jẹ́ pé àwọn nìkan ló máa lead Nàìjíríà ní forever tá a lè ṣe kankan so we need a ní láti rí inú push wa pé a fẹ́ nílẹ̀ Yorùbá ti wà we want that even this so-called regional government èmi ò believe nínú ẹ̀ o èmi ti lose faith in Nigeria. Kò tí ẹ̀ sí tó ń jẹ́ region náà kò sí tó ń jẹ́ region náà kò sí tó ń jẹ́ region náà. Àwọn ẹ̀yà bí wọ́n á ká gọ̀ọ̀mẹ̀ against ẹnìkan tó jọ ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wọn á tẹ̀ máa wúrọ̀